Ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín lénìí nípa Lateef Adédìméjì. Kì í ṣe ìròyìn burúkú là mú wá ní ọ̀tẹ̀ yìí, kì í ṣe ìròyìn tó máa ń bani nínú jẹ́, sì ń ṣe ìròyìn tó jẹ́ pé ó máa ń kẹ́mi ẹni sókè. Ẹ fọkàn balẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa, ẹ fọkàn balẹ̀. Ẹ máa gbádùn ìròyìn tí a mú wá fún yín lénìí. Ẹ ṣáà fi ọkàn ara yín balẹ̀, ẹ máa gbádùn rẹ̀ tó jẹ́ wípé ó tún máa ṣe yín ní àǹfààní lénìí. Kí a tó tẹ̀síwájú, ẹ kọ́ ṣe àdúrà ní ráńpẹ́ fún Lateef Adédìméjì nítorí wípé nǹkan tí Lateef Adédìméjì fẹ́ ṣe báyìí ó máa ṣàǹfààní fún àti ọmọdé àti àgbàlagbà àti ọkùnrin àti obìnrin àti òyìnbó àti èèyàn dúdú, gbogbo wa la máa jàǹfààní rẹ̀. Mo ń bọ̀, mi ò tí ì dé, mo máa tú pẹpẹ nídìí rẹ̀. A tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé Lateef ọmọ Adédìméjì aya Mobimpe ó ti gbé e lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ní wípé ó ní nínú ọdún tí àwọn fẹ́ ṣe báyìí, gbogbo yín mọ̀ wípé Lateef ọmọ Adédìméjì mùsùlùmí ni. Ó ní ọdún tí àwọn fẹ́ ṣe báyìí, ó ní gbogbo ẹ̀yin tó yẹ wípé mosque yín ó súnmọ́ ọ̀dọ̀ òun, ó ní gbogbo yín ni ẹ máa jàǹfààní o torí wípé àwọn máa pín ẹ̀bùn ní ọdún yìí. Ó ní àwọn máa pín ẹ̀bùn, nítorí bẹ́ẹ̀ ẹ gbìyànjú láti ṣe àdúrà kan fún Lateef Adédìméjì wípé Ọlọ́run á máa tẹ̀síwájú o. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ ire. Ó dìgbà.